ìtàn bí Lámídì Ọláyíwọlá Adéyẹmí ṣe di Aláàfin Ọ̀yọ́. A mú ìtàn yìí wá kó lè jẹ́ fún ìrántí ẹni gbogbo àti ìwúlò ọjọ́ iwájú ni. Ẹ máa bá wa ká lọ. Ọjọ́ Sunday kan báyìí ni ọjọ́ 5 oṣù kẹta ọdún 1968 yóò ti máa tó bí ọwọ́ aago kan lọ́sàn-án. Ọ̀sán ọ̀hún pọ́n gbọnrín-gbọnrín, oòrùn ńlá fẹjúmọ́ tèwe tàgbà. Ọlọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ pé kó yé sáré kiri nínú oòrùn yìí. Àwọn àgbààgbà sì kìlọ̀ fáláboyún kó má rìn rẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ kiri nítorí àwọn àǹjọ̀nú tí fọ̀sán gangan ṣiṣẹ́ tiwọn. Oníkálukú bá sá sínú ilé. Àwọn òṣìṣẹ́ ìjọba sì dákẹ́ mọ́nú ọ́fíìsì. Àwọn tí wọn kò lè dúró lọ́fíìsì wá abẹ́ òjì forí pamọ́ sí. Wọ́n retí ìgbà tí yóò di ọwọ́ ìrọ̀lẹ́ tí oòrùn náà yóò sinmi agbájá. Àsìkò ìgbà náà ní àwọn tí wọ́n ní rédíò lẹ́gbẹ̀ẹ́ gbọ́ ìròyìn. Rédíò gbé jáde pé àwọn afọbajẹ ìlú Ọ̀yọ́ ti mú Lámídì Ọláyíwọlá gẹ́gẹ́ bí Aláàfin tuntun. Àwọn èèyàn ti ń retí ìkéde yìí tipẹ́ o, láti ìgbà tí Aláàfin àná ti wàjà ni. Ṣé ọjọ́ Ẹtì Jímọ̀ ọjọ́ 26 oṣù kínní ọdún 1968 yẹn náà lọ́ba Bello Gbádégẹṣin Ládìgbòlú kejì ti tẹrí gbaṣọ ní ọsibítù UCH nìbàdàn lẹ́yìn tó ti wà lọ́sibítù ọ̀hún fún bíi oṣù kan nítorí ọjọ́ 6 oṣù kínní ni wọ́n ti gbé e débẹ̀. Alẹ́ ọjọ́ tó kú náà gan-an ni wọ́n sin òkú rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ bàbá rẹ̀ Aláàfin Ládìgbòlú àkọ́kọ́ lẹ́yìn tí wọ́n ti ṣe orò tó yẹ kí wọ́n ṣe. Láti ìgbà tó ti kú ní Báṣọ̀run Ọ̀yọ́ ìgbà náà, Tìjání Èésúọlá Àkànó tí ń ṣe olórí ìlú Ọ̀yọ́ tó ń ṣàkóso ìlú tí gbogbo èèyàn sì ń retí ọjọ́ tí wọn yóò kéde Aláàfin tuntun kó tó wá di pé wọ́n kéde Lámídì Ọláyíwọlá Adéyẹmí. Kò yà wọ́n lẹ́nu pé Lámídì Ọláyíwọlá Adéyẹmí ni wọ́n mú. Bàbá rẹ̀ ti jọba. Bàbá rẹ̀ ní Alhaji Adéníran Adéyẹmí tó ti wà nípò Aláàfin láti ọdún 1945 tó sì wà lórí ipò náà títí di 1956. Ó sì kù díẹ̀ kó dórí oyè náà ló bí Ọláyíwọlá lọ́jọ́ 15 oṣù kẹwàá ọdún 1938. Bẹ́ẹ̀ ni bàbá tirẹ̀ náà pàápàá ọmọọba ní ọmọọba Adéyẹmí kìíní, èyí Aláàfin Adéyẹmí Alówólódù bí ìyèrè tí ó jọba ní 1876 títí di ọdún 1905. Ọ̀kan nínú àwọn tó pẹ́ lórí oyè ni 30 ọdún ló lò nípò ọba. Nítorí bẹ́ẹ̀ àwọn èèyàn ti rò pé kò sẹ́nìkan tí yóò bínú pé Lámídì ọmọ Adéyẹmí fẹ́ jọba nígbà tí kìí ṣe pé tirẹ̀ làkọ́kọ́ nínú ìdílé wọn. Ṣùgbọ́n ọ̀rọ̀ náà kò rí bẹ́ẹ̀ rárá, nítorí bí wọ́n ti kéde orúkọ Lámídì Ọláyíwọlá pé òun ni yóò jọba yìí, bẹ́ẹ̀ ni wàhálà dé gidi. Ohun tó ṣẹlẹ̀ ni pé bó bá jẹ́ bí wọ́n ti gbé ètò kalẹ̀ ni, kó tó di oṣù kan lẹ́yìn tí Aláàfin wàjà yìí ni wọn yóò ti kéde orúkọ Aláàfin míì. Akọ̀wé ìjọba ìbílẹ̀ Ọ̀yọ́ ìgbà náà F.A. Taiwo tí ẹ ti kọ̀wé sí àwọn afọbajẹ yìí pé kó tó di 20 oṣù kejì kí wọ́n ti fi orúkọ Aláàfin tuntun ránṣẹ́ sí òun. Bẹ́ẹ̀ ló sì là á mọ́lẹ̀ pé ìdílé Alówólódù nìkan ní ipò náà tọ́ sí. Níbẹ̀ ni Aláàfin tuntun yóò ti jáde. Ṣùgbọ́n àwọn afọbajẹ ò kéde orúkọ ẹnìkan nítorí awuyewuye tó ń lọ lábẹ́lẹ̀ kò kéré rárá ni. Lóòótọ́ nígbà tí yóò fi di ọjọ́ 14 oṣù kejì yìí, àwọn 6 ni wọ́n ti ya orúkọ wọn sọ́tọ̀ pé nínú wọn lẹ́nìkan yóò ti jáde, ṣùgbọ́n wọn kò tíì mọ ẹni tí wọn yóò mú nínú wọn. Bàbá Kálàṣẹ Ìjẹ̀bú bí kí bàbá Olúgòkè Òyèlú Adéyẹrí bàbá Ìkọ̀rọ̀ ìṣẹ̀dálẹ̀ ló lọ yá bàbá rán mi létí akọ̀tà. Káàbíyèsí fún bàbá yèyé kára lé. Olórí ọba Yorùbá káàbàtà. Ọmọ máa jẹ́. Ọmọ Sádé orí rẹ̀ mọ okùn tó solúbọ̀ bàbá èmi akọ̀yìnbá. Arífẹ̀ yìí kì í kúrú mọ́dé ìgbà. Ládéjọbí bàbá Ìkọ̀rọ̀. Ìgbé Aláàfin sẹ́rù jẹjẹ. Ikú káàkiri kábíyèsí kára. Láìlúwà káró lé. Bàbá rán mi Àjíǹde ará máa jẹ́. Àjọba Ṣàngó Adé tuntun ọmọ Sádé orí rẹ̀ mọ okùn tó solúbọ̀ bàbá èmi akọ̀yìnbá. Kábíyèsí bàbá yèyé sọ. Ìwà láàmú olókun ọkọ̀ ayọ̀bá máa rọra. Akíọ̀sà. Àtọ̀dá ẹlẹ́wù yìnyín. Àtọ́lá ní. Káàbíyèsí.